ìgbà tá a wo gbogbo odò yẹn. Yeah, okay, everybody. Ẹ kú dédé wòye o, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ káàrọ̀-o-jíire. So ibi ìbàyà wá sí ìlú yìí, a fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tí àwọn bàbá wa náà ti ṣe rí ní àwọn bàbá wa Awólọ́wọ̀ nípa ilẹ̀ Oòduà. So a fẹ́ ṣe nǹkan tí wọ́n pè ní agricultural revolution, because a lè expect kí àwọn Fúlàní máa kó tòmátò wá fún wa, kán máa kó àlùbọ́sà wá fún wa, kán máa kó gbogbo nǹkan wá fún wa. Tí gbogbo wa bá sọ pé à ń sá lóko pé kú Fúlàní pa àwọn èèyàn wa, ṣé ìgbà mélòó la fẹ́ sáàdì? A ní láti ṣe nǹkan kan, so a ní láti bẹ̀rẹ̀. Tó bá tẹ̀ sọ pé ilẹ̀ Yorùbá dúró lè ní sìn, ṣé a kàn máa dúró náà ni, a ní ní nǹkan kan lẹ̀ táwa náà máa ti fi bẹ̀rẹ̀. So a ní láti bẹ̀rẹ̀ iṣẹ́ oko, iṣẹ́ àgbẹ̀. Ọ̀yọ́ state, gbogbo ilẹ̀ káàrọ̀-o-jíire ṣá, gbogbo ilẹ̀. So ibi ìbàyẹn sì a ti bẹ̀rẹ̀. So ẹni tó mú wa wá, àwọn ìlú tá a wá ń sìn, a ti rí ọba wọn, wọ́n fẹ́ fún wa ní àwọn ilẹ̀ kan. So a wá sọ fún wọn pé ibi tó ní omi, because irrigation system wà very important ní modern day farming. Kì í ṣe pé wọ́n máa dúró de kójò rọ̀ ká tó máa jàgbàdo. So ìyẹn ló gbé wa wá síbí báyìí. So a máa lọ show ibi tí wọ́n fẹ́ fún wa. So à ń negotiate lọ́wọ́. A fẹ́ gba bíi 200 acres. 500 la béèrè fún bẹ́ẹ̀. Wọ́n ní for a start káwọn kan fún wa ní 200 acres. Wọ́n dẹ̀ láwọn fẹ́ lease ẹ̀ fún wa níbi at the rate of 3,000 naira. So à ń bá wọn sọ per acre. A dẹ̀ ń bá wọn sọ sínsìn pé kán gbà bíi 2,000. So àti ìfẹnukò, àwọn tẹ̀ tún ti ń gba 2,500 lọ́wọ́lọ́wọ́ báyìí. But àwa tún yìí ń dúró lórí 2,000 naira per acre. Torí acres tá bá multiply ó pọ̀. 10 years dẹ̀ ni, torí ànífẹ́ nǹkan tó yẹ pé a máa lọ ṣe 1 year 2 years pé rent, kí wọ́n wá rí èrè oko tó dìde. Ẹṣẹ́ àmọ́ àwa Yorùbá ìgbà yẹn náà máa ní ẹ increase owó, a dẹ̀ nílé kó èrè oko wa. So a ti sọ fún wọn pé 10 years, because àti ìlówó àti ralẹ̀ báyìí. Eléyìí ò kì í ṣe project family kan tí gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ ni. So gbogbo ẹni tó bá ní flair fún ìlú ilẹ̀ Yorùbá pátápátá láti dá dúró, láti gba òmìnira both agriculturally and politically and anything, kó bá a dá sí. Ẹlòmíì gan Ọlọ́run fún ní agbára láti sọ pé òkè èló ní gbogbo kíní ẹ̀ gan, òun á rà. So kì í dẹ́ ṣe nǹkan tẹ́nìkan máa rà tó máa sọ pé nǹkan, at least interest wọn máa wà, wọ́n máa cater fún interest wọn at least annually. A máa mọ bí gbogbo professionals will come in. A máa mọ bí a ṣe máa ṣe dividend, and a dẹ̀ ti bẹ̀rẹ̀ registration ẹ̀ ní CAC ní orúkọ Ìràwọ̀ Ọmọ Oòduà Investments. So ó dẹ̀ máa cut across gbogbo businesses pátápátá. Transportation máa yìí jáde, telecommunication máa jáde, gbogbo businesses. Bẹ̀ẹ̀ tá a wò pé kí ni first thing tá a lè kọ́kọ́ ṣe ní farming. So tí certificate wa bá jáde tó pẹ̀lú federal government, so àwa farming yìí la kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀. So tí farming bá ti ń lọ, ibẹ̀ náà la máa lè diversify sí other sectors bíi telecommunication, because àwọn bàbá wa Awólọ́wọ̀, mo believe pé ìgbà táwọn ń ṣe tiwọn, nǹkan táwọn náà gbèrò lọ́kàn tó ń fi dá Oòduà investment sílẹ̀ nìyẹn. Ìgbà tí àwọn governors tó ní kí gbogbo governors ilẹ̀ Yorùbá náà máa ní iye tó máa contribute síbẹ̀. So banking náà máa wọlé, but a rí pé wọn ò ṣe nǹkan kan fún wa, wọn ò ṣe anything lórí ẹ̀ fún wa. So làwa náà fi ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tiwa. Tó bá yá ó máa cut across, tó yẹ pé gbogbo ọmọ Yorùbá ló máa jẹ́ stakeholder ní nǹkan tá a bẹ̀rẹ̀ yìí. So láti bí ìbàyẹn lọ sí, a máa lọ show ibi oko tán fẹ́ fún wa. Virgin land ni wọ́n tí ì lò bẹ̀rẹ̀. So owó náà dẹ̀ la máa fi ṣe gbogbo ẹ̀. So gbogbo ibi omi yìí, nǹkan tó fi máa help wa ni pé ibi tí oko wa ti bẹ̀rẹ̀ náà lélẹ̀. So irrigation system wa kò ní ìdí pé a ṣẹ̀ṣẹ̀ lọ ń gbẹ́ bọ́ òkun or something. It's a thing tí wọ́n lè àwọn tó máa mọ̀ ń pa ẹ̀ máa mọ bọ́n yẹn tá máa gbé bóyá machine kan ni tán máa fi máa lọ fi wet oko. Torí kò sí nǹkan tá a lè ṣe tá à nílò irrigation system. So ìgbà tó omi eléyìí ti wà ń bíbá yẹn sìn, ó ti tán. So a máa rìn wọ inú oko sìn láti rí gbogbo bí ilẹ̀ yẹn ṣe rí. So gbogbo ibi tá a ti ń bọ̀ yìí, ibi tí odò wà ní ibẹ̀ yẹn, stone throw níbẹ̀ yẹn. So gbogbo ilẹ̀ tí wọ́n fún wa lélẹ̀, jẹ́ kó rí gbogbo bẹ̀ yẹn. Gbogbo bẹ̀ yẹn ẹ ti rí pé virgin land ni wọ́n lórí. So à ń lọ síbi
junction níbi tí oko yẹn gangan so gbogbo bíbá yìí ni lára àwọn 200 acres tí a negotiate lélẹ̀ àwọn ọmọ onílù tó fẹ́ fún wa wá fún ọ̀gá ògbógbò lélẹ̀ so gbogbo bíbá yìí pátápátá sọfíọ̀ so gbogbo bíbá yìí jẹ́ káwọn èèyàn mọ owó ṣẹ́ẹ̀tì yìí so gbogbo bíbá yìí nípa gbogbo bíbá yìí ni ilẹ̀ tán sọ ẹ jọ kí lorúkọ àdúgbò yìí kí lorúkọ ibi táwa Onígbàfóró kí ibi tá ti ń bọ̀ nǹkan kí lorúkọ bẹ̀ Ìtúmẹ̀ta no village kékeré kan lẹ pè ní Ìtúmẹ̀ta ibi tí a kẹrí abúlé tá a sọ kalẹ̀ sí tẹ lọ ya abúlé Ìtúmẹ̀ta gangan ní Ìtúmẹ̀ta ló bí báyìí ibi táwa ti gbé ọ̀kadà tá ti ń bọ̀ kí lorúkọ bẹ̀ Tápà nìyẹn. ẹ jọ after many minutes láti bẹ̀rẹ̀ dé nǹkan bíi like àbí kẹ́yìn bí o lè sọ pé wọ́n ṣàtòbí 30 minutes sí 45 minutes 41 hours ni o. so that is taba máa bẹ̀rẹ̀ something like that ní ruby by nsi a máa need the like farm house so kò kàn ní jẹ́ then other things tá máa yìí ṣe a máa yìí plow gbogbo bíbá yìí gbogbo jẹ́ kán rí gbogbo onígbò yẹn pé kán lè rí pé virgin land wọn lórí so àwọn èèyàn dẹ̀ máa so àwọn tó ti ra tiwọn ní ẹ̀yìn báyìí àwọn kankan ti ń ṣe oko kéréje gbogbo àwọn olè àwa gan la ń dábì ní gúrùpù ẹgbẹ́ táwa ń ṣe ń gbòòrò fúnra wa la wá wúgi la pe àwọn haúsá wọn bá wúgi àdáǹgbà tó sú wa táwọn kan ń rẹwà jẹ. ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ láti sìn lọ ẹ má gbéṣẹ́ fáwùsá mu yorùbá ní kẹ máa kó kí haúsá fẹ́ wo lọ́jọ́ kan kí yorùbá máa sọ pé òun máa wu ní oṣù kan yorùbá ní kẹ gbéṣẹ́ yín fún yorùbá ò lè dáhùn. ẹ fi yẹn lẹ ara problem tá à ń ní nìyẹn tẹ bá nídìí yorùbá ẹ sọ fáwọn a máa bá yín wá. ṣùgbọ́n ní bíjà wa yorùbá ò lè ṣe. ẹ̀yin lẹ ń sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ń sọ ìyẹn jàre aláàgbéṣẹ́ fáwùsá mọ́ kí lẹ rò pa bá débi. mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. so orúkọ tèmi ni Àṣàyí Àbáyọ̀mí Akeem so àwọn tá a jọ wá Mr. Owólabí Oyèsànyà láti Èkó láwọn ti wá sí Ìbàdàn surveyor wa tán mú wa wá ní àjọ wà nínú the same ẹgbẹ́ yẹn ni then Mr. Owólabí àwọn ni ó dúró yìí so gbogbo ibi tí a fẹ́ ṣe lélẹ́yìí so gbogbo ilẹ̀ yẹn ó lọ wájú lọ́hùn ó dẹ̀ tún lọ báyìí ó jẹ́ kí n bọ́ síta wọ́n lè rí ibi ìbàyìí làwọn kan ní àwọn tó ní ìlú village ibi táwọn gbé ṣe kinní lè so ibi ìbàyìí làwọn ti máa bẹ̀rẹ̀ so inú igbó yìí ó wá lọ so odò ló surround ilẹ̀ yìí so first odò náà láti kọ́ bẹ̀rẹ̀ so second one náà ló tún lọ sọ́nà ibi ìbàyìí so odò ló surround ẹ̀ so easy fún wa láti ṣe irrigation so ìgbà tá à ń bọ̀ gan ara àwọn àgbàdo tó ti gbẹ mórí kinní so àìmáa ṣe irrigation system náà ló ń fìyà jẹ àwa àgbẹ̀ ilẹ̀ Yorùbá so a ní ṣe lè ní ọwọ́ kékeré a fẹ́ mú lọ́wọ́ ńlá ni so ó ti sún àwa láti máa bá kí Fúlàní máa kó oúnjẹ wá fún wa àwọn ò bá wọn jẹ bá wọn ṣe nǹkan mọ́ so kí oníkálukú gbé kó gbọ́mú yẹ dání so Mr. ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire akínyìn ní gbogbo ibi tí a bá ti ń gbọ́ ohùn wa tẹ̀sí tí ń wò wá gbogbo ọmọ káàárọ̀ oòjíire ní tilé toko ẹ jọ̀ọ́ àwa a ti gbé ìgbésẹ̀ ẹ̀yin àgbàlẹ̀ máa ń ní ọmọ tó bá ṣípá òun nìyá ẹ̀ ń gbé ó ti sú wa pé kí Fúlàní kó máa wá sí ilẹ̀ wa wọ́n á gbalẹ̀ lọ́wọ́ wa wọ́n á jẹ oko wa àrí kankan ṣe sí wọ́n tún pa wá ó ti sú wa so àwa kọ̀ọ̀kan yìí la dìde wípé ká lọ wá ilẹ̀ kan táti ẹ̀ lè bẹ̀rẹ̀ lórúkọ ọmọ Oòduà ìràwọ̀ ọmọ Oòduà investment àti rẹ́gísítà pẹ̀lú CAC so à ń pè fún ìrànlọ́wọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ́ ní fọ̀n lè kánná nílé lóko lẹ́yìn odi láti ń gbé kẹ́ dìde kẹ́ gbà wá ní ibi ìrànlọ́wọ́ owó ni àwọn nǹkan oko tá lè lò ní gbogbo bí tẹ́ ń wò yìí a ti bá àwọn tó jẹ́ lọ́balọ́ba ìlú yìí sọ̀rọ̀ so wọ́n fẹ́ list ẹ̀ fún wa for a start 10 years and owó tó fẹ́ list ẹ̀ per year 3,000 lọ́ fẹ́ gbé 1 acre fún wa ní ọdún kan a dẹ̀ sí ń wò pé òkè kọ́ tẹ̀ fún wa níbi 2,500 àbí 2,000 ṣùgbọ́n àyè ń sọ lọ wá mú wa wá sórí oko yẹn gbogbo bí tẹ́ ń wò yìí báyìí òun ni ó comprise 200 acres tọ́nà yìí lè yọ̀ǹda for now so ẹ jọ̀ọ́ a nílò ìrànlọ́wọ́ yín o èyí tá à ń ṣe yìí kò sẹ́ni tó fún àwa lówó ẹ o àwa náà ń rìn pé fún ọmọ àti àrọ́mọdọ́mọ wa ni kí a mú ìṣẹ́ òṣì àti ìyà kúrò lára wa Ọlọ́run á ràn yín lọ́wọ́ odò àgbé gbogbo wa o.
ẹ ṣeun.